ìdí rèé tí ìgbéyàwó mi àti Àyìnlá Kọ́níìtì ti forí ṣánpọ́n. Sàláwà Àbẹ̀ní ló ṣàlàyé ọ̀rọ̀. Àgbà ọ̀jẹ̀ olórin wákà Sàláwà, Queen of Waka Music Àbẹ̀ní ti fèsì sí ọ̀rọ̀ ògbóǹtarìgì olórin fújì Kọ́níìtì Àyìnlá tó ní ìyàwó òun sì ni. Lẹ́yìn ọdún kan ó lé díẹ̀ tí Kọ́níìtì tó sọ̀rọ̀ náà ni Sàláwà tó fi ọ̀rọ̀ tirẹ̀ léde nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe lórí ẹ̀rọ móhùnmáwòrán kan nínú oṣù karùn-ún ọdún 2025 ní Kọ́níìtì sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú Tẹ́jú Babyface pé Sàláwà Àbẹ̀ní kì í ṣe ọ̀rẹ́bìnrin òun tàbí àlè òun bí kì í ṣe ìyàwó tí òun fẹ́ níṣu lọ́kà àti pé ìyàwó òun sì ni. Bí ìrìn àjò Sàláwà Àbẹ̀ní àti Kọ́níìtì Àyìnlá ṣe bẹ̀rẹ̀ rèé o. Lẹ́yìn tí Sàláwà kọ olùdásílẹ̀ iléeṣẹ́ orin Lateef Adépọ̀jù sílẹ̀ lọ́dún 1986 lòun àti Kọ́níìtì fẹ́ ara wọn. Ọmọ méjì ló bí fún Adépọ̀jù nígbà tó sì bí ọmọ mẹ́ta fún Kọ́níìtì kí ìgbéyàwó wọn tó forí ṣánpọ́n lọ́dún 1994. Lẹ́yìn tó fi Adépọ̀jù sílẹ̀ lọ́dún náà lọ́hùn-ún ló fi iléeṣẹ́ orin rẹ̀ sílẹ̀ tó sì darapọ̀ mọ́ iléeṣẹ́ orin Kọ́níìtì níbi tó ti gbé àwo orin I Love You jáde lọ́dún 1988 àti àwo orin We Are The Children jáde lọ́dún 1989. Nígbà tí yóò di ọdún 2023 ní Sàláwà tún kéde ọ̀gbẹ́ni Rasheed Adáhunṣe tó jẹ́ ọ̀gá àgbà àti adarí ilé ẹ̀kọ́ Nigeria Custom Training College gẹ́gẹ́ bí ọkọ rẹ̀. Ẹ̀wẹ̀ ní ti Kọ́níìtì onírúurú ìyàwó ló fẹ́, àmọ́ ó sọ fún iléeṣẹ́ ìròyìn The Nation lọ́dún 2014 pé ìyàwó òun kò tó 15 gẹ́gẹ́ bí àwọn èèyàn kan ṣe ń sọ tí wọ́n sì ń gbé káàkiri ìgboro ayé. Ohun tí Sàláwà Àbẹ̀ní wá sọ rèé lórí ọ̀rọ̀ náà nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú iléeṣẹ́ móhùnmáwòrán kan. Sàláwà Àbẹ̀ní sọ pé òun kò fi ìgbéyàwó òun àti Kọ́níìtì sílẹ̀. Ó ní nípa ìgbéyàwó èmi àti Kọ́níìtì, mo kà á níbì kan pé Kọ́níìtì sọ pé ìyàwó òun sì ni mí. Lóòótọ́ ni mo bí ọmọ fún un, àmọ́ kì í ṣe èmi ni mo fi ìgbéyàwó náà sílẹ̀. Kì í ṣe ọ̀rọ̀ ìgbéraga tàbí agídí tàbí nǹkan tí mo ṣe. Ìyá mi kò ní ọkọ méjì, ó ní orogún kan. Bàbá mi nìkan ni ìyá mi bí gbogbo ọmọ rẹ̀ fún. Àyànmọ́ kò lè ṣaláìṣẹ. Òun ló fa tèmi àti Kọ́níìtì Àyìnlá kí Ọlọ́run tẹ̀ wá síwájú láti máa dáàbò bò wá. Gẹ́gẹ́ bó ṣe sọ, ìrírí ohun tó ṣẹlẹ̀ láàrin òun àti Kọ́níìtì wà lára nǹkan tó fi gbé àwo Experience jáde lọ́dún 1991. Bó tilẹ̀ jẹ́ pé kò ṣàlàyé ní kíkún nípa ìbáṣepọ̀ òun àti àgbà olórin fújì náà lọ́wọ́ yìí, ó fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn méjèèjì sì máa ń kàn sí ara wọn nítorí àwọn ọmọ tó wà láàrin àwọn. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.